èèyàn bí gbogbo wa sí Quran la mọ̀ ń bí báyìí Quran la ń kọ́ àwọn èèyàn so àríbi tí béèrè ikú Muhammadu tó ti pa Muhammadu níṣẹ́ a máa sọ fún yín ẹ bá fẹ́ béèrè bí Muhammadu ṣe bókú sùn a máa sọ fún yín ẹ bá fẹ́ béèrè bí ẹ bá fẹ́ béèrè bí Muhammadu ṣe màá like digunjalè láti béèrè irú yẹn so bá lè béèrè irú àwọn question yẹn lọ́wọ́ àwọn èwo lẹ àfáà fẹ́ tèmi béèrè náà èwo tó kù tí Muhammed bá sùn yẹn ni níbo nínú Al-Qur'an ló wà. inú àdìsí lẹ máa ti rí yẹn ok inú ṣé kàbá àdìsí yín wo gbé ló wà. wá ni bọ̀ wọ́n máa ń sọ pé sorry sir o ìgbà tẹ́ àwa sì kéré ta máa ń lọ lékè wọ́n máa ń sọ pé àdìsí yẹn pé àwọn àfáà mi ló kọ àwọn àdìsí kò ń yẹn ṣe pé kò ń àwọn ṣe tó kọ Quran náà wọ́n kà àdìsí mo understand bọ̀ wọ́n máa ń sọ pé ẹ mọ̀ pé tọ́ bá ní mọ àwọn ló mọ bọ́yìn máa ń sọ èdè wọn ní kọ́lá Rasulullah yìí kíní kan so lọ́ máa fi mọ̀ pé Muhammed ló sọ eléyìí ẹni báyìí ló sọ eléyìí ṣe understand nǹkan tí mo sọ sà. ṣé mọ nǹkan tó ṣẹlẹ̀ nípa àdìsí bẹ́ẹ̀ sà. àwọn tó bá irú àdìsí kan bẹ tí Aisha ti sọ bí Muhammadu ṣe fẹ́hùn ok tí irú Aisha ò àwọn bá yẹn mo ń Muhammadu sọ lò gbà pé so ẹ mọ̀ pé Aisha yẹn ló sọ ìyẹn bẹ́ẹ̀ yẹn so bó àdìsí ṣe jẹ́ nìyẹn so ṣé mo ń mo sìn understand yẹn. irú ṣé bàbá former president of Nigeria bẹ́ẹ̀ sà irú bó ṣe wà láyé yẹn ṣé mọ̀ bẹ́ẹ̀ sà pé bó ṣe wà láyé tó ń ṣèṣẹ̀mí òun náà ń kọ sítórì rẹ̀ kalẹ̀ fúnra ẹ̀ bẹ́ẹ̀ sà wọ́n interview ẹ̀ tó ń sọ̀rọ̀ kalẹ̀ ìgbà tó wá kú yẹn ẹ mọ̀ pé bó ṣe kú yẹn àwọn kan bá lò gbà tán jọ̀rẹ́ ẹ̀ tí wọ́n á lọ interview wọn pé báwo ni Buhari ṣe jẹ́ sí nígbà tó wà láyé tí wọ́n á sọ̀rọ̀ nípa ẹ̀ bá DCC jẹ́ nìyẹn bẹ́ẹ̀ sà àwọn ìgbà tí Muhammadu wá kú tán àwọn the same person tí wọ́n kọ Quran yẹn àwọn náà ni wọ́n kọ àdìsí ok so tí sà. ká gbébi tí Muhammadu ṣe bókú sùn wá fún yín ń gangan ni mo fẹ́ gbọ́ báyìí sì sà. ms abáyàmádé kẹ́dà kẹ́ bá wa gbé ẹ bá wa gbé bọ́dà wa yìí débẹ̀ ìwà burúkú tí Muhammadu wù pọ̀ o ṣé mọ̀ pé Muhammadu kò sọmọ tó gbẹ̀yìn ayé ẹ̀ ó kákùnrùn ni. ms baby. ẹ má bínú ṣé ẹ mọ̀ wípé ẹni yìí sọ pé òun ò kí ń ṣe mùsùlùmí ó lè sọ pé òun ò kí ń ṣe kìrìsìtẹ́nì ìbá dáa kọjá sí pé ẹ mọ̀ jí ká wo bẹ̀ ẹja akọtí kú síbẹ̀. kákan bá mùsùlùmí sọ̀rọ̀ so that kò ní dàbí kinní. ẹja akọtí kú síbẹ̀. hello sir. then second thing tí mo tún fẹ́ béèrè kó má dàbí torí pé mo waste time so àwọn muslim náà tọ́ ọmọ nípa máa ń kírun wákàtí 5 lójúmọ́ báwo ni wọ́n ṣe mọ̀ pé òkè ìrun àṣùbà eléyìí o aago 6 ló yẹ ká máa kí eléyìí o 2 ló yẹ ká máa kí. inú àdìsí náà ti kà á. so báwo làwọn ṣe mọ̀ pé òkè téèyàn bá èèyàn ọmọ wa ní èèyàn ò lè gba márààrún pọ̀ lẹ́ẹ̀kan náà pé kéèyàn gba at once kéèyàn gba ìrun márààrún pé kò ní gbà lọ́dọ̀ Ọlọ́run èèyàn gbọ́dọ̀ gbà ní according to the time so báwo làwọn ṣe mọ̀ tó gbà lọ́dọ̀ Ọlọ́run àti tí ó gbà lọ́dọ̀ Ọlọ́run. a máa gbé yín débẹ̀ yẹn náà ìrun márààrún tó ń kí kò ń ṣe Muhammadu ló mú wá àwọn ará Saudi tí ń kírun kan tó bí bàbá Muhammadu lọ́mọ. ok òun ni mo fẹ́ kẹ́ fi wọ̀n mí. Muhammadu lọ fọ́ọ̀jì ẹ̀ ni ṣé lè ka English àbí. mo lè ka English dáadáa. tẹ bá wa ka àdìsí tán gbé jáde tẹ bá rí ṣé ó sọ dáadáa ṣá. ó sì ń ṣó náà ó sì ń ṣó dáadáa. so láti narrated by Ibn Abbas yẹn. hello. à ń gbọ́ yín. Narrated by Ibn Abbas, put on her my shirt that she may wear the cloth of heaven, and I slept with her in her coffin, that I may lessen the pressure of the grave. She was the best of Allah creators to me. After Abu Talib, the prophet was referring to Fatima, the mother of Ali. I'm all of her. Okay, was it ever answer? Kí pé Muhammadu bókú ọdọ àyẹkẹ kàdé sàlẹ̀ dáadáa o. mo tẹ̀sí rí báyìí mo ti rí coffin tẹ̀rí pé ànẹ́bí àwọn mùsùlùmí ṣe àgbákò ayé. Ibi tó ya onídokúdo tó ó tún lọ dó òkú. Ṣé kò sí ìbáwí ńgbà yẹn? Ìbáwí wà ọkọ̀ ìyọmọ àlè ní. Ẹni tó ẹ mọ̀ pé first wife rẹ̀ ìrọ̀yà rẹ̀ ló bá sùn.
ẹjọ́ tí ń yẹn ló kù ayẹ fẹ́ clear fún mi báyìí. ṣe wá mọ̀ ṣé mo ẹ̀yin kó tó fẹ́ mọ̀ ẹ̀yin gbẹ̀yìn débẹ̀ ṣe mọ̀ pé Fatima Yali ìyá Muhammadu sẹ́kù lọ́mọ ọdún 6 ni gbà tó bí Muhammadu Kò ìyá yẹn gbọ́dúmọ̀ pẹ̀lú ìyá yẹn tó tọ́ lọ́mọ. Muhammadu dàgbà àti kékeré ni Muhammadu ti ń yọjú wò di ìyá yẹn ní bedroom kò síbi tí ò ti yọjú wò tí àyè bá ti lọ Òkè wẹ̀ bóyá ṣe ṣe tí ìyá ṣúgà yẹn bá lọ mọ́mì ṣe ìyá yẹn gbọ̀nsẹ̀ ń nìyẹn. yọjú wò Ṣúgà ó mọ́mì wá dé nìyẹn. ẹni sùúrù ẹ̀yin gbẹ̀yìn débẹ̀ ó wá try láti fọ́ ìyá yẹn lẹ́nu agbára rẹ̀ ọ̀ká ìyá yẹn ìkanra yẹn ló mú lọ fẹ́ first wife rẹ̀ ìrọ̀ ìyá rẹ̀ tó lọ fẹ́ yẹn ìgbà tó fẹ́rọ̀ ìyá rẹ̀ tán ó tún fẹ́ ọmọ kókó Aisha ọmọ ọdún 6 ìgbà yẹn ó ti wà ní age of 52 years ó dẹ̀ ń bá ọmọ yẹn sùn lọ́mọ ọdún 9 Ẹ̀jẹ̀ tútù ni. ẹ̀yin pánẹ́bí pàṣẹ ayé Ẹ̀jẹ̀ tútù ni. ẹ̀jẹ̀ tútù ẹgbàáyìn ìgbà tó tún wá sí yẹn tẹ́ ó tún bá ẹrú sùn àwọn ìyàwó rẹ̀ Aisha yẹn ní àtàfsà tí wọ́n tún ká mọ́bẹ̀ pé òjíṣẹ́ àlá after ìyàwó 11 tó fẹ́ sílé ó tún lọ ń kí àwọn ẹrú tí wọ́n wẹ̀ tí wọ́n fọnu mọ́lẹ̀ Muhammadu ò ráyé wá ayé bọ̀bọ̀ yẹn bàjẹ́ gan ẹ wá wo gbogbo wa burúkú tó gbélé ayé wú ó kẹsàn bàbá yẹn gbádùn gan ni gbogbo ń Ó tẹ̀lé sí jayé ló ń ni. ṣe. Ó ń jayé ni. Ó ń jayé gan ni. fantasy ni Ó ń jayé ni. Ọ̀rọ̀ ń jayé ti ẹni jàre. Ó ń jayé ni. fantasy ni Ẹjọ́ ìkejì yẹn kọ́sà àti ń yẹn kọ́sà. Àyàmádélé bá wa gbé bí táwọn sábíà àti bímọ ti lọ gbàrún wá lọ́dọ̀ àwọn sábíà tó lóun gbẹ̀sìn lọ́dọ̀ aláàdì Ìyẹn gan mo fẹ́ gbọ́. ọ̀daràn Muhammadu àwẹ̀ tẹ́ ń gbà gan Muhammadu lọ fọ́ọ̀jì ẹ̀ ni o Ṣé o fi parí láti kékeré ní báyìí? Ṣé mo máa fi parí láti kékeré? ìjẹ́ tẹ́ mọ̀ kí Muhammadu jalè Sá. tẹ́ mọ̀ kí Muhammadu jalè Ẹ ká rí yẹn náà. olè Muhammadu ju ta ní lọ Ẹ ká wo yẹn náà tí táìmù bá wà o. Muhammadu jalè jani ọ̀gá ló jẹ́ fún Sina Rambo ẹ mọ bọ̀bọ̀ kan tó ń mú gòdògòdò tó ń mú tó jalè báyìí ó lóun jalè fún 10 years ẹ mọ gòdògòdò ẹ sí máìkì Muhammadu ẹ mọ gòdògòdò máa ò lè kan báyìí tó ń mú 2014 àbí 11 kan nìyẹn Muhammadu jalè jùlọ Ọtún jáde ní àkọ́kọ́. wọn ò tí gbé jáde ní sùúrù ó yẹ bá wa ká Kò tí ì ṣó dáadáa o. Àyàmádélé lè kọrẹ́ẹ̀dì Kò ṣó dáadáa àbí? Wàhálà. ó gbé pínkì wáyé pínkì is a woman color ọkùnrin ló dẹ̀ fẹ́ kà ayé Muhammadu bàjẹ́ gan brọ́dà mi sẹ́wọ̀n páwọn àlùjọ̀nù dó Muhammadu sẹ́mọ̀ wọ́n tẹ̀ láìkí brọ́dà yìí wọ́n farabalẹ̀ dáadáa wọ́n fẹ́ lẹ́yìn àwọn àfáà ò ti mọ tọ̀ sára pìtìpìtì ayé ti bà yín wọ́n drop brother yìí ni ẹ padà wá o. drop tọ́lá ní káwọ́ òṣèwà ń bẹ̀ tọ́lá ní káwọ́ 24 Ẹ kálẹ́. ọmọ tún máa kí ẹ kálẹ́ sà. Ẹ má bínú, nǹkan tẹ́mi máa fẹ́ sọ máa fẹ́ yàtọ̀ díẹ̀. A fẹ́ jẹ́rìí sí agbára Elédùmarè ni. ṣé mùsùlùmí agbára kọ́ ta ni? ni Mi ò mùsùlùmí kẹ̀, ọba ayé mi jẹ́ tán díẹ̀ ló kù. ó yẹ Agbára sáré bá a sọ. Elédùmarè ní 2023 ni dáàdì mi létí. Mo á fún èèyàn 2 lóyún. Nígbà tí mo yà ìjọ pálẹ̀, Muhammadu ni mi tí wọnú ìjọ wọn gbà yẹn. Ìgbà tí mo wá wọnú ìjọ wọn, má ṣoògùn. Ìkíní bímọ ọkùnrin, ọmọ yẹn ò sí. Ìkejì bímọ láàrin oṣù 3 síra wọn, ọmọ yẹn ò sí. But inú ilé ni mo wà tí wọ́n fi ń bímọ yẹn.
gbogbo irinṣẹ́ táwọn parents mi rà fún mi, dáàdi mi ti late, mọ́mí mi ti late, gbogbo ẹni mo tà. Kí ló ń ṣe mí? Ọmọ Ọlọ́ṣun ni wá, ẹsẹ̀ tèmi náà gùn àti kékeré mo ti ń jáde. Mi ò bá wọn sọ̀rọ̀ kan, bọ̀ nígbà tí second wọn wá fẹ́ bímọ yẹn, mo á lọ sí ojú orí ìyá tó bí mi lọ́mọ gangan. Mo sọ, mo kì lórí kìtọ̀ máa ń kì. Mo ní tó bá yẹ pé wọ́n ló bí mi, bàbá tiẹ̀ ló bí ẹ, tí wọ́n dẹ̀jẹ̀ lé mi lórí. Tó yẹ jẹ́ pé mí náà mo ní nǹkan tó wà nínú ọmọ yìí. Ó pè mí kọ́mọ mi ṣaláìsí ju kọ́ sọ pé ọmọ ọlọ́mọ kù sí mi lọ́rùn lọ. Mo á ṣe mistake, ká ní mo sọ pé kọ́mọ wà kíyà wà ní lẹ́ẹ̀kẹ́ káwọn méjì wà. Láti ọmọ yẹn sí, mo á kú nílé dáàdì mi, mo á gbalẹ̀ síta. Mo á bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn 1 or 2 things. Mo lọ sí ìdí Ọ̀ṣun. Ọ̀ṣun tí mo ti ní mi ní forí mi balẹ̀ fún. Ọ̀ṣun Dáìró ni surname mi. Mo lọ bọ́. A lọ sí ọ̀dọ̀ àwọn ìyàwó mi, lọ sí 1 or 2 things. Ni mo fi wá bí ọmọ tó wá wà yìí. Gbogbo ibi tí ọba tí wọ́n ń sọ̀rọ̀ báyìí máa ń sọ fún wọn pé wọ́n ń brainwash wa ni, wọ́n ń tàn wá ni. Ẹ má bínú, for example, wọ́n ń pe máa kan ní Mr. Knowledge, máa ń wo àwọn kan wọn. Wọ́n wá ń sọ pé kò sí ìdájọ́ kan bí kan. Ìyá mi ló ti máa ń kọ́kọ́ sọ fún mi pé Ezeri, bí bàbá ṣe máa ń ṣe tó bá sùn sórí bẹ́ẹ̀dì, bẹ́ẹ̀ lọmọ mi ṣe máa ń ṣe. Ọmọ mi ó ṣẹ̀ lè ní 1 year and 3 months ni. Ó máa káwọ́ sí gbọ̀n báyìí. Mo á wọ̀ ṣe ẹ̀ pé Azima, ta ló fi kíní ìjọ? Ẹni bá parọ́ kọ́lọ́run Elédùmarè mu, ó ní bàbá ẹ̀. Dáàdì mi máa pé 3 years, dáàdì mi ti late báyìí. Ìwọ́dẹ̀ máa ṣe pé èyí ẹ̀ ni. Ká náà ọmọ tí mo fẹ́ bí ń gbà yẹn ni, a sọ pé bóyá nítorí ó ti fara ro wọn, obìnrin dẹ̀ ni. Azima, ta ló fi kíní ìjọ? A ní bàbá ẹ̀. Máa sọ fún àwọn people yẹn, ọwọ́ brainwash wa ni. Àdẹ̀jọ́ máa ń jà gan. Níbi tí mo ti ń ṣiṣẹ́ kò sẹ́yìn nǹkan tó ń ṣiṣẹ́ fún mi, àárín àwọn mùsùlùmí mo wà. But ìwọ̀nba tí mò ń ṣe yìí, tẹ́mi lọ́rùn. Mo dẹ̀ máa ń sọ fáwọn ọ̀rẹ́ mi tó jẹ́ pé ọmọ àrùkù ni wọ́n. Ẹgbẹ́ kò wá sádùúgbò ibi tí mo ti ń kọ́ṣẹ́. Ẹni bá máa fún yín lówó, máa fún yín lówó. Ẹni tí bá ní fún yín lówó, ní fún yín lówó. Nítorí ẹ̀, inú ìta wa ń dùn pẹ̀lú gbogbo nǹkan tẹ́yìn ṣe. Inú tí wọ́n á ń dùn. ṣáà ti gbàdúrà yín báyìí, ọmọ ti wà. Olódùmarè gbàdúrà mi. That's good. Ẹ take care of àwọn ọmọ yín, kẹ̀dẹ̀ tọ́jú ìyàwó yín. Tó jẹ́ Ọ̀nífẹ̀. Ẹ má kó wọn gba ilé kéwú kọjá o. Ilé kéwú, ẹ lọ kó wọn síbi sport. Ìjọ Ọ̀rúnmìlà ló máa lọ. Àpékọ́ máa lọ ìjọ Ọ̀rúnmìlà, ẹ ti kó wọn sí ilé sport. Tó yẹ pé bọ́ọ̀lù wọn bá láìkì láti gba ẹ fi wọn síbẹ̀. Tó yẹ pé boxing ni, swimming ni, any sport tẹ bá rí pé wọ́n láìkì láti ṣe. Ẹ mú wọn lọ́bẹ̀ kẹ́dẹ̀ fi ìlànà Yorùbá mọ̀ wọn. Agbọ̀rọ̀ Ọlọ́run. So Ọlọ́run bá gbogbo àwọ ọmọ tó tara wa jáde. Wọn ò ní sẹ́kù mọ́ wa lọ́wọ́ mọ́. Àmín. Ọmọ ẹ̀yìn Jésù Kristi. Ọmọ ẹ̀yìn Jésù Kristi. Àfọ oníkéwú. Humble priest. Ṣé wàá bẹ̀? Kí lẹ ní fún wa? Humble priest. Mute o, àfọ oníkòkéwú. Humble priest. Mo dá yín lò mọ́lẹ̀ kú ètò. Kí lẹ fẹ́ bá? Ẹ fẹ́ gba Jésù lẹ̀ lọ́wọ́ àgbélébù ni. Torí wọ́n ti kàn mọ́ di jẹrà síbẹ̀ o. Ó ti pàṣẹ ayé mọ́ bí igi àgbélébù. Bàbá ẹ máa ṣe sùúrù. Kí lẹ fẹ́ bá wa sọ? Tẹ bá tẹ̀ fẹ́ bá àwọn èèyàn sọ̀rọ̀ tó bá tẹ̀ máa tẹ̀ convert. Kì í ṣe mánà tẹ fi ń bá àwọn èèyàn sọ̀rọ̀. Ìlà fẹ́ bá ságùn tẹ́ mọ́ ń gbọ́rọ̀ ni. Báyọ̀ kan sọ̀rọ̀. Àgùntàn lẹ́tọ́ tá bá lù mí kan yóò tún padà síbẹ̀ ni. Kì í ṣe mánà tẹ̀ fi ń bá àwọn èèyàn sọ̀rọ̀ yìí làwọn èèyàn máa fi gbọ́ tí. Ẹ fẹ́ yá wa mánà lẹ́ ń ṣerú Ísírẹ́lì. Ẹ kónú Sàtánà bẹni tó jò pa. Èyí ìṣẹ̀ṣe tẹ̀ ń ṣe ṣó yé yín gan. Kò yé yín yẹ ẹlẹ́bọ Ísírẹ́lì. Ẹnìkan béèrè lọ́wọ́ nílẹ̀ kan ní kó lọ béèrè ilé. Ṣèbí skul ẹ pé bíbí ìtẹ́lẹ̀ ń kọ́ àwọn èèyàn. Akanni, ẹni sùúrù ẹ̀dá kan wọ́n bú prince Akanni. Ẹni tó jò pa ni máa kó nu Sùtánà ni. Òjò ti pa bí ẹ̀tù. Kílẹ̀ ń wá kí bí ajẹ́ lójú ńlé ni. Bí bá jẹ lọ́dọ̀ yín náà. Kí lẹ fẹ́ ká ṣe fún yín? Nǹkan tèmi kàn fẹ́ gbìyànjú àti sọ fún yín òun ni wípé
Ṣé rí àwọn nínú àwọn ọ̀rọ̀ tí ẹ̀ ń sọ tí àwọn tí wọ́n wá fún ìfọ̀rọ̀wérọ̀ yìí lọ́dọ̀ yín kì í ṣe pé wọ́n gbóòótọ́ ọ̀rọ̀ lẹ́nu yín tẹ̀ ń gbọ́ mi bọ̀ tó máa ń ní àwọn mánà kan tí ẹ máa fi ń bá àwọn èèyàn sọ̀rọ̀ tí ẹ bá tiẹ̀ máa padà wá convert nínú wọn ṣe ń get ó máa ní level humble priest preach a conversation ẹ̀yin àti àwọn mùsùlùmí lẹ́jọ́ ń ṣe ni wọ́n ná project ọpọlọ yín síbi from one religion to another conversion ẹ ní sùúrù ẹ ṣe sùúrù ẹ tó bá sọ fún pé kó máa lọ ilé wọn ṣé ilé ms náà darí ẹ̀ sí ni nǹkan tó bá wo ń kálukú ni ó dánwò kí ló kan àwa pẹ̀lú conversion àbí ọ̀dọ̀ àwọn àkànbí ọlọ́ba àbẹ́fẹ́ lọ gbégún lé àwọn àkànbí ọlọ́ba ní tẹ bá sọ pé ẹ fẹ́ gbégún sí ìwà àkànbí máa tẹ̀wó sí yín straight ni agbọ́jẹ̀gá wa of Nàìjíríà nìyẹn. Ó yá kí ni ìbéèrè kan lọ́wọ́ kí ni gbogbo ìbéèrè ilé tẹ̀ náà. ń ṣe yìí ó ṣáà máa ní purpose tẹ̀lé ṣe nǹkan tẹ̀ ń ṣe. purpose tá a fi ń ṣe ni pé a fẹ́ disconstruct ọpọlọ àwọn èèyàn a fẹ́ kó channel síbi sí right direction kúrò lórí ọ̀rọ̀ tẹ bá religion. disconnect ọpọlọ wọn yẹn ẹ ní sùúrù ẹ ti sọ tí tẹ bá disconnect ọpọlọ wọn yẹn sí right direction kí ni right direction gangan tẹ fẹ́ direct ọpọlọ wọn sí. pé kẹ́ ẹ lo ọpọlọ yín síbi tó ti máa wúlò fún human development tí ò ń ṣe ọ̀rọ̀ Yahweh àbí Allah human development. ok ṣé eléyìí tẹ́yìn ń ṣe yìí human development. ẹ jẹ́ kí n educate yín díẹ̀ ẹ jẹ́ kí n school yín díẹ̀ ok ṣé rí ọmọwé religion yẹn wọ́n fi camp ọpọlọ yín so ọpọlọ yín ó wá ń radiate ẹ ní sùúrù èmi ò wà religious gan so ọpọlọ yín ó wá ń circumambulate ó ń pòyì lójú kan ṣe understand wọ́n ti camp imagination yín so imagination of human being should be unlimited but wọ́n limit tẹ̀yìn pẹ̀lú ìwé pé tó máa ti bí yín sáyé báyìí imagination yìí ò ní kọjá bẹ́ẹ̀ ṣe fẹ́ kú padà tẹ́ fẹ́ lọ fèsì ìdájọ́ tí ò exist so wọ́n ti camp imagination yín ṣe rí àwọn tó ṣe irú aeroplane yẹn ń sìn báyìí ṣe mọ̀ pé imagination ẹnìkan ni lọ́jọ́ kan tó bá sọ síta àwọn èèyàn máa wò pé so possible kéèyàn lè achieve irú adúrú nǹkan tó báyìí kí nǹkan máa fò lójú òfurufú imagination yẹn ló wá sí ìmúṣẹ táwọn èèyàn dẹ̀ ń fò lójú òfurufú lẹ́nu but irú ẹ̀yin báyìí wọ́n ti camp ọpọlọ yín ẹ̀ lè imagine kankan ju pé bẹ́ẹ̀ ṣe fẹ́ lọ sí orí òkè tẹ́ fẹ́ lọ pàtẹ́wọ́ tẹ́ fẹ́ lọ jọsẹ̀ mọ́lẹ̀ kẹ́ẹ̀dẹ̀ kú kẹ́ lọ mọ́ kọrin lọ́rùn bẹ́ẹ̀ ni kẹ́ẹ̀dẹ̀ kú kẹ́ lọ mọ́ kọrin lọ́rùn gbogbo kẹ́mọ ya hallelujah nǹkan tẹ́ fẹ́ lọ ṣe lọ́rùn ti yín nìyẹn but tó bá jẹ́ pé wọ́n camp ọpọlọ yín pẹ̀lẹ́sìn yín imagination yín ó máa reach everywhere so ó máa lè beyond ó máa contribute sí human progress lágbàáyé but nísìnyí báyìí tán ti fẹ̀sìn mú yín mọ́lẹ̀ wàhálà ní ọpọlọ yẹn ò lè ṣiṣẹ́ fún yín mọ́ so nǹkan tá à ń try láti ṣe ni pé a fẹ́ detach àwọn èèyàn kúrò nínú ẹ̀wọ̀n tí wọ́n fi ọpọlọ àwọn èèyàn sí kò sẹ́nì kankan tó ń pè yín sẹ́sìn ẹ lọ lu ọpọlọ yín kẹ má fi nonsense yẹn kẹ má tún fi raise another menace fún society nǹkan tá à ń ṣe ń bí nìyẹn ẹ ṣe so ẹ lè ọmú ìtumọ̀ àkìyàn. tínú bá bí yẹn lè fi múré kò pa dátà wa. ìbéèrè jẹ́rí tẹ́ ṣe ń sọ̀rọ̀ yẹn lẹ́ẹ̀kan yẹn sà ó yẹ kẹ́ máa kó gbọ́ àpapọ̀ because ẹ̀yin tí ẹ ti understand ti pẹ́tẹ́ sí lọ́ndà bondage yẹn kí lẹ̀ ń fi ọpọlọ ti ń ṣe. àwọn òwò ẹ̀yin sẹ́yìn ọmọ pé rọ́lẹ̀ ń pa fáwọn ọmọ ìjọ yín ni àbí torí pé ẹ̀yin tẹ́ ẹ̀ dẹ̀ mọ̀ pé wọn torí pé parọ́ pé ẹ̀kọ́ṣẹ́lẹ̀ ẹ̀yin fi tí dọ́gbọ́n tẹ ó làkàyè gbà tẹ̀ ń ṣiṣẹ́ kí lẹ̀ ń fi ti òwú ń ìyá ṣe gbọ̀n lọ́mọ kí lẹ̀ rẹ̀ ń fi ti ń ṣe. ẹ má kí lẹ̀ ń fi ti ń ṣe. àwa ń lo ẹmọ ohun táwọn ń ṣe àwa ń lo ọpọlọ tiwa láti kó gbogbo yín kúrò lóko ẹ̀ ẹrù ń sọ̀rọ̀ pléènì ọpọlọ Yorùbá tẹ̀yìn ní ìwò lẹ́yìn fi ṣe. humble priest nínú Islam ẹ ti sọ̀rọ̀ sí mi náà tẹ́lẹ̀. nínú Islam àti Christian èwo ló dáa jù. bàbá mi ò wá sọ̀rọ̀ ẹ̀sìn bíbí ẹ̀ torí ẹ̀yin gangan nínú fúnra yẹn ti sọ Islam pé àti Christian èwo ló dáa jù. Ọbaṣọlá ẹ béèrè lọ́wọ́ wọn pé inú ẹni tí májèlé pa àtẹni tí wọ́n kẹ̀ má gbélébù. ta ló bẹ́tà náà àwọn méjèèjì. ta ló kúkú yọ̀ǹda. ta ló kúkú gidi nínú àwọn méjèèjì ẹ gbọ́ èwo ni ikú oró nu méjèèjì nínú ẹni tọkọ pa àti àbí
ẹni tí májèlé pa àti ẹni Ẹgbọ́n tí. nínú ẹni tí májèlé pa àtẹnitán kan má gbélé bù. Èwo ló rọrùn? ohun tí mo sọ fún yín nìyẹn. Ikú wo ló rọrùn ẹ ní méjèèjì? jókòó ẹ ń wádìí religion other Ikú wo tribe ló rọrùn ẹ ní jókòó méjèèjì? ẹ wádìí tiyín. Ikú wo òun ló náà mo rọrùn ní béèrè lọ́wọ́ méjèèjì? yín ṣé ẹ wádìí àwọn irúnmọlẹ̀ yín ṣé ẹ wádìí àwọn irúnmọlẹ̀ yín. Ẹjọ́ lọmọ ṣeré jàre. aláì èmi gẹ́mọ̀ pé mo di yàyàkuyà. Ó bẹ̀rẹ̀ ẹjọ́ ta ni Natasha Nolly yìí a máa drop yín tẹ̀ bá ti padà wá in the next 5 seconds. Kí ló dé oníkùndé ṣe ń rìpọ́tù tẹ́lẹ̀ ni kí ló dé tẹ́ lọ pò ní bíbá yìí. Mo rò wọ́n ti dá mi bọ́ ni. Onígun kéwú. Mo ń dá yín lóhùn. ẹ kalẹ̀. Ẹ kálẹ́. ìbéèrè tá a béèrè lọ́wọ́ onísàtánà ni là á béèrè lọ́wọ́ yìí. inú ẹni tó kúkú májèlé. ẹ ní sùúrù, kí ló dé tó ṣe jẹ́ pé gbogbo mùsùlùmí àbí kírísítẹ̀n tó bá wá sí orí ètò yìí ẹ̀yin ò jẹ́ kán béèrè ìbéèrè kankan lọ́wọ́ yín rí? àwa la ní béèrè fún torí bẹ́yìn ṣe jẹ́ ẹrú wa báyìí àwọn kìrìsìtẹ́nì jẹ́ àgùntàn wa nítorí bá wù wá la máa darí yín sí. ẹrú bíi báwo? ẹrú wa lẹ jẹ́ ẹrú wa lẹ jẹ́ ẹrú àlá ni bàbá àlá làwa dẹ̀ jẹ́. Bàbá alára yín jẹjẹ ẹ̀yin gan tẹ́ ẹ̀ mọ̀ nípa àwa la dánmọlẹ́kùn àríṣe kọ́ńdúkọ́ńdú. ìṣẹ̀ṣe tẹ́ ń pè wá sí ẹ mọ̀. àpè yín síṣẹ̀ṣe inú ẹni tí májèlé pa àtẹni tí wọ́n kàn pa ta ló kúkú orónà àwọn méjì. ẹni pokùnso nù yín kọ́ èwo ni Ṣàngó yín tó pokùnso ń kọ́ mò ń béèrè Ṣàngó tó pokùnso ń kọ́. ẹ kàn ń parọ́ tàn àwọn èèyàn jẹ ni kí ló dé tẹ̀ ẹ̀ sì jẹ́ kán béèrè ìbéèrè lọ́wọ́ yín. ìbéèrè wo lọ fẹ́ béèrè tó bá ti béèrè nípa Kùránì. tán bá ṣe ń gbọ́ ṣé mùsùlùmí lẹ́yìn báwo lọ́n ṣe máa béèrè nípa Kùránì. kò sẹ́ni tí ọmọ kéwú ni wá ń bì báyìí. kéwù wò lẹ mọ̀ inú Islam náà bí wá sí. inú Islam. bẹ́ẹ̀ ni àwọn àdìsí tẹ́ ń gbé jáde àbí kéwú gbé ẹdí London. àwọn àdìsí tẹ́ ń gbé jáde ẹlọ́wọ́ ẹ̀dìsí rẹ ni. ẹni sùúrù. Ẹ tún fẹ́ fi ké gbélé náà wà London. mo fẹ́ fi jó. àwọn náà máa sòsù ká sórí. ẹ lọ ẹdíìtì àdìsí ẹ wá ń sọ fún wọn pé ẹ ń sọ fún àwọn àrègbè yẹn náà. ṣé ká pàdítì fún yín. ẹ gbé jáde ẹ gbé àdìsí. no àdìgbé jáde a máa gbé fún yín ó yẹ ẹ wo súnà ní sáì ẹ wo súnà ní sáì lọ́dọ̀ yín ẹ wo súnà ní sáì lọ́dọ̀ yín. Àgùráyè nínú nǹkan tó ń pè wá fún. Àgùráyè ó dà pé àfọ oníkunké níyà kan o àbíbò. àfọ àti ìyá kan. kẹjẹ níyà èmi ti ẹ ṣàfà muslim lèmi. onígun kéwù ní àdìsá ẹjíkà fún àyọ sọ dáadáa tí Muhammadu gbélé ayé ṣe. ok kí n sọ dáadáa ẹ má bínú o mo fẹ́ béèrè kí n tó dá yín lóhùn mo fẹ́ kẹ́ ẹ sọ dáadáa tí Ògún Ṣàngó Ọbàtálá Ọ̀rúnmìlà gbogbo wọn tán gbélé ayé ṣe. tẹ bá ti dáhùn tiwa tún mo promise yín tẹ bá ti dáhùn béèrè àwọn àlàkọ béèrè bí táìpẹ́ ìlẹ̀ bá kọ́kọ́ béèrè a máa dá yín lóhùn bí àwa la kọ́kọ́ béèrè báyìí tẹ bá dáhùn tiwa tán ẹni sùúrù tẹ bá dáhùn tiwa tán àwa náà máa dá yín lóhùn I promise you. So tẹ̀yìn lọ. Tálẹ̀ yín gbé sókè yìí rí tẹ jẹ́ kó béèrè lọ́wọ́ yín. èmi máa ẹ béèrè lọ́wọ́ àwọn ará kọ́mẹ̀ntì ẹ̀yin ará kọ́mẹ̀ntì ṣé mo ń dáhùn béèrè àbí mi ń dáhùn béèrè. ìbéèrè wo lẹ dáhùn rí ṣé nǹkan tẹ́ ẹ bá ń sọ fáwọn èèyàn ni wọ́n gbọ́dọ̀ máa gbọ́ ni. àfa oníkéwu ẹni sùúrù mò ń gbọ́ yín. ẹjọ́ bẹ̀rẹ̀ látòrí yín so tẹ́ bá ti dáhùn béèrè tiwa èmi náà máa dá yín lóhùn béèrè ẹ ti báwọn yẹn ṣe yẹ́sì ní kọ́mẹ̀ntì so báyìí sìn ẹ bá wa sọ dáadáa márùn tí ẹ mọ̀jà àròjọ jù ú. tẹ́ bá sọ yẹ́sì jù bẹ́ẹ̀ lọ ṣé ń gbọ́ mi tí ẹ bá pe ibi báyìí ní dìbéètì ẹ máa jẹ́ kéèyàn béèrè ìbéèrè lọ́wọ́ yín ṣe bẹ́yìn lẹ́ni platform táwọn mùsùlùmí bá tẹ́ bá lọ bá àwọn mùsùlùmí wọn ẹ máa béèrè ìbéèrè lọ́wọ́ wọn wọn á dẹ̀ dá yín lóhùn. tábà ní nǹkan tá à ń tà ń sìn àfọ oníkéwọ ẹni sùúrù táìpa bá ní nǹkan tá à ń tà àbí tá à ń polówó ń sìn a lè sọ fún yín pé kẹ́ béèrè pé sí kíní sóríjínà ni àbí fake ìgbà yẹn la máa lè polówó ẹ̀ fún yín pé oríjínà ni o
kò ń ṣe fake o bẹ́ẹ̀ ń bíbá yìí sìn we have nothing to lose. Okay, you have nothing. Okay, ó túmọ̀ sí pé àjẹgbodò níyín tó ń wá ẹni kúnra bẹ́ẹ̀ ni. àjẹgbodò báwo lẹ ti mọ oríkì wa. Yes, torí tí ẹ bá ní nǹkan kan tẹ́lẹ̀ lose so kí lẹ wá ń pè wá fún like àwọn àrìndì ni ó máa dá yín lóhùn torí ẹ lè. ẹni sùúrù àfọ̀nìkéwu nǹkan táwa ń pè yín fún ni pé yàtọ̀ sí kẹ́ lọ forí gbálẹ̀ kẹ́ fi bí panú láàrin oṣù kan kẹ́ máa tọrọ nǹkan tẹ́ sọnù lọ́wọ́ Allah. You guys can work ẹ lè ṣiṣẹ́ láti achieve a lot yàtọ̀ pé bẹ́ẹ̀ Allah fún mi lówó Allah fún mi mọ́tò sálà ti di bíríkì láàyè. ìsọkúsọ Àkànbí ọlọ́ba ìsọkúsọ lè bẹ́ẹ̀ sọ yẹn ṣe ń gbọ́. èmi mo like ìsọkúsọ jù. Yes, I'm a Muslim. I'm a Muslim and I work. Àfọ̀nìkéwu ẹjọ́ yìí ti ń pọ̀ báyìí. ẹjọ́ yìí ti ń pọ̀ báyìí. Àkànbí mo bẹ jẹ́ kí n bí question kan lọ́wọ́ yín. Salaam alaikum lẹ́kan kọ síbẹ̀ àbí. Ẹ dákun ẹ jọ̀ọ́ ta lẹni àkọ́kọ́ nínú tó mú Islam wá. Question alákọ̀ọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì question méjì ni mo ní ìdẹ́ má bínú. Ta lẹni àbí mo tí mo fẹ́ sọ ni wípé ta ló dá Islam kalẹ̀, ta ni ó jẹ́ ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ bẹ̀rẹ̀ Islam. That is number first. Ẹlẹ́ẹ̀kejì ó ní ìlú wo ni Ádámù gan sọ̀kalẹ̀ sí, country wo l'Ádámù dé, àti nígbà tí wọ́n sọ̀kalẹ̀ ẹ̀mú pé wọ́n Allah náà sọ Ádámù kalẹ̀ láti sánmà ni. So bó ti wá sọ̀kalẹ̀ yẹn so ibo ló sọ̀kalẹ̀ sí, so ó ṣàyẹ ká lè mọ ibi tó sọ̀kalẹ̀ sí nígbà tó yẹ pé Al-Qur'an sọ pé kò sí kinní kan tóun ṣẹ́kù tóun ò sọ. So ẹ dákun question méjèèjì yẹn mo nídìí. Question méjèèjì yẹn lẹ nídìí bọ ẹ tí ì jẹ́ kí n béèrè ìbéèrè lọ́wọ́ yín. Pẹ báyìí. Ok, ẹni ta ló kọ́kọ́ ṣe Islam, ta ló kọ́kọ́ gbé Islam wá. Ta lé ní àgbẹ̀ bẹ́ẹ̀ ni. Àbí ok, tẹ́ bá wọnú Quran gbogbo òjíṣẹ́ tí Ọlọ́run rán wá sí ayé gbogbo wọn ni wọ́n lo ìlànà Islam ṣe ń gbọ́ ṣùgbọ́n kò ń ṣe orúkọ Islam torí tẹ́ bá rí gbogbo òjíṣẹ́ tó wà nínú Quran Ọlọ́run ẹyọ kan ṣo náà ni wọ́n sìn. Ọlọ́run ẹyọ kan ṣo náà ni wọ́n sìn. Kódà tẹ́ bá lọ wọnú Báíbù gbogbo òjíṣẹ́ tó wà nínú Báíbù Ọlọ́run ẹyọ kan ṣo. Báwo ni Jésù ṣe sin Allah? Náà ẹ máa gbọ́. Báwo ni Jésù mọ́ dà wá láàmú? Báwo ni Jésù ṣe sin Allah? Báwo ni Jésù ṣe sin Allah? Ọ̀dà ṣé Yahweh náà ni Allah? Ẹ jí kó dáhùn ìyẹn Ọbáṣọlá. Báwo ni Jésù ṣe sin Allah? Ẹni sùúrù ṣé kí ló dé tẹ̀ ń da kíní yóò dàrú kí ló dé tẹ̀ ń dàrú mọ́ra yín lójú. Àdàrú báwo ni Jésù ṣe sin Allah? Allah is just a language. Allah àtẹ̀yìngbọ́n yẹn language ni èdè ni tẹ́ bá lọ wo àwọn Christian tí wọ́n wà ní Arab Allah ni wọ́n máa pe Ọlọ́run wọn ṣe ń gbọ́ Allah ni wọ́n máa pe Ọlọ́run wọn Allah is a language Arab language ni. Ẹjọ́ rẹ̀ ti ń pọ̀ jù. Báwo ni Jésù ṣe sin Allah? Ṣàlàyé fún wa. Àti mútu. Okay, báwo ni Jésù ṣe sin Allah? Tẹ́ bá wo inú Bíbélì ẹ máa rí ibi tí Jésù ti ń sọ pé Ọlọ́run wa Ọlọ́run ẹyọ kan ṣo Ọlọ́run mi Ọlọ́run gbogbo ayé bẹ́ẹ̀ lẹ ṣe máa rí inú Báíbù. Tẹ́ bá dẹ̀ rí gbogbo ibi tí ó ti ń sin Ọlọ́run rẹ̀ nínú Báíbù ẹ máa rí pé bí àwọn Mùsùlùmí ṣe ń sin lọ́hùn Jésù ṣe ń sin lọ́hùn. Ànábì ló gbé ẹ máa gbọ́ Ànábì ló gbé ìrun wá. Ṣé mi ò dá yín lóhùn ni Ànábì ló gbé ìrun wá. Ànábì kò gbé ìrun wá o ní sùúrù Àfọ̀nìkéwu Ànábì kọ́ ló gbé ìrun wá Ànábì lọ fọ́ọ̀jì ìrun ni o. Ta ló gbé ẹ fún mi ní ẹ̀rí ibi tó ti lọ fọ́ọ̀jì. Ṣebí níbi àwọn àdìsí irọ́ tẹ̀ ń gbé jáde yẹn náà ni. ẹni sùúrù ẹ má bínú. Ṣé náà nísìn ẹ sọ fún wa wípé gbogbo àwọn òjíṣẹ́ yẹn ẹyọ kan Allah yẹn náà ni gbogbo wọn jọ dojúkọ àbí. Bẹ́ẹ̀ni. Okay, so now Yahweh ṣé Yahweh yẹn náà ni Allah? Torí ọlọ́dọ̀ àwọn Jésù ń táwọn mọ̀ òun náà ni Yahweh. Wọn ò mọ tán pé ní Allah. Ẹni sùúrù. Yahweh tẹ́ ẹ sọ yẹn èdè èbó ni Yahweh. Ẹni sùúrù. Ẹ sáà ní sùúrù. Ẹ̀yin lẹ sọ wípé èdè ni ẹ farabalẹ̀ o. Ẹ ti sọ pé èdè ni. Bọ́n tèmi wá fẹ́ sọ fún yín náà nísìnyí náà ni wípé èdè Yahweh yẹn
in làwọn kírísítẹ́nì mọ̀ tí Jésù dẹ̀ máa ń pè so ṣé Yahweh yẹn náà ni Allah. ṣé Arabic ni Yahweh. Èdè Arabic ẹni sùúrù àti sọ fún wa pé ṣédè Arabic ni àbí ṣédè ẹni tí wọ́n ń pè jáde lẹ́nu ẹni gbogbo wọn ibi tí wọ́n dojúkọ náà ni Allah so náà ibi tí wọ́n dẹ̀ dojúkọ tá a mọ̀ sí Allah yìí ní sí ẹni tí Yahweh ń pè ẹni tí Jésù ń pè náà ni Yahweh so ṣé Yahweh yẹn so náà ni Allah ẹ̀yẹn kan sọ fún wa pé Yahweh yẹn náà ni Allah òun kọ́ o simple. ṣé Yahweh ni Jésù pè? ok tó bá jẹ́ pé Yahweh ni Jésù pè èdè Jésù ló fi pè Ọlọ́run ẹyọ kan ṣo tí Jésù sìn òun náà ni èmi ò bá yín ẹ farabalẹ̀ ẹ ní sùúrù ẹ̀yin ẹ lè sọ fún mi wípé èdè Allah no ntẹ́mi fẹ́ confam ní sinna ni pé ǹjẹ́ Allah òun náà ni Yahweh tó bá ti jẹ́ sí pé Allah náà ni Yahweh kò sọ̀rọ̀ ǹjẹ́ Allah náà ní baba ó dẹ̀ ní ọmọ ó dẹ̀ ní ẹ̀mí mímọ́ tá a bá ti rí bẹ́ẹ̀ a máa pè yes níbí o a jẹ́ sí pé Allah yẹn òun náà ni ó wà lọ́dọ̀ àwọn kìrìsìtẹ́nì. Allah ò ní baba kò ní ọmọ. so Yahweh wà ẹni sùúrù bàbá táwọn wá ń lò lọ́dọ̀ tí wọ́n Yahweh ni ẹ farabalẹ̀ so Yahweh ni so yes Yahweh ni o òun kọ́ o very simple ok yes Yahweh ni. Yahweh ni Allah. Oya. ok ẹ ní sùúrù ẹ jẹ́ ká gbé mùsùlùmí mi jáde ẹ jẹ́ ká gbé mùsùlùmí mi wá ìdákun a ní di mùsùlùmí mi lókè. ẹ tí ì jẹ́ kí n béèrè lọ́wọ́ yín náà. no ẹ ní sùúrù náà a ní di mùsùlùmí mi lókè a dẹ̀ ní di kìrìsìtẹ́nì mi. ẹ dẹ̀ ń pelé ní debate. ta ló ń bá yín ṣe debate. ta ní bá yín ṣe debate ẹ ní sùúrù jàre. kí kìrìsìtẹ́nì yẹn tó dé ọyẹ so Ádámù so Elohim ni Ádámù pé ó kọ ẹni tó sìn so Enoch ní tí ẹ ń pè ní Idris Yahweh lòún sìn Yahweh yẹn kẹ̀dẹ̀rẹ́ inú Tetragrammaton náà ti yọ bàbá Ọbásanjọ́ ti kó àwọn àlìjànnú yẹn jáde fún wa rí wọ́n kàn ti kó jáde fún wa ti pẹ́ ni ẹjọ́ ẹ tún bá wa tún àwọn àlìjànnú àsùnmọ́wò láì yẹn kẹ́ tún bá wa kó jáde. ok. mo máa mẹ́sẹ̀gì yín privately gan máa ní di PDF yẹn mo fẹ́ ṣe assignment lórí ẹ̀ ẹjọ́ so Noah ń tiẹ̀ so òun náà padà sórí Elohim táwọn baba ńlá bàbá ẹ̀ ń sìn so Abrahamu ń tiẹ̀ El Shaddai ni Abrahamu sìn tiẹ̀ o so Lutu òun sin Elion so Ismaili òun sin Elroy ló porúkọ ọba tiẹ̀ tó sìn so Isiaki Elohim látọ̀dọ̀ baba ńlá baba wọn náà ló náà sìn so bí gbogbo wọn ṣe wá papọ̀ tán dẹ́yọ̀ kan ẹ dákun ẹ bá wa yanjú ẹ o òye kódà Jésù gan orúkọ God ẹ̀ gan tó sìn oyè yín bẹ́ẹ̀ tó máa ń pè yàtọ̀ sí wọ́n translate ẹ̀ sí my father oyè yín bẹ́ẹ̀ yẹn Dios lórúkọ God ẹ̀ àbí ká sọ pé Krios Kyrios so bí wọ́n ṣe wá papọ̀ tí Aláàfin jẹ́ gbogbo kinní yẹn ẹja mọ̀ sówó jẹ́ nìyẹn ẹ bá gbé mùsùlùmí sókè. àti kìrìsìtẹ́nì. bó ẹ tí fẹ́ kí n béèrè lọ́wọ́ yín. ibẹ̀ láti wà náà a fẹ́ jẹ́ ká yanjú kátá ká tó bọ́ síbòmíì ẹ ti sọ pé Allah òun náà ni Yahweh so ká dẹ̀ wá confam ẹ̀ wípé tọ̀ ẹ̀yin mùsùlùmí ẹ gbọ́ sáàlá náà ni Yahweh. ẹ lè bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ tí n bá lè béèrè question lọ́wọ́ yín so kò sí nǹkan kan tá à ń ṣe níbí nìyẹn kí la wá fẹ́ wá ṣé kí n èmi tí mo dẹ̀ ń bá yín sọ̀rọ̀ yìí òkè orò ni wọ́n máa ń bọ nídìílé wa. àwò tí nídìí ń sẹ́. no ṣé kí n padà kí n máa lọ bá wọn bọ orò tó bá di oṣù kẹjọ ẹ jẹ́ ká wà yanjú tẹ̀ yín fún aláàyín lẹ́ decide kò sẹ́ni kankan tí ń bẹ́ nìkan kan anybody decide ń bí báyìí
ẹ máa gbọ́ tó bá ti di oṣù kẹjọ nísìnyí wọ́n máa bẹ̀rẹ̀ orò yẹn no kẹ́ tó gbé Christian kẹ́ tó gbé anybody jáde so tí even irú tèmi yìí tí n bá ṣèèṣì gbé obìnrin wọlé nínú orò yẹn ẹ bá wa gbé house offering àbí house offering yẹn ẹ bá wa gbé wá sókè. so àwọn ẹnfọ́nì Christian wo ló fẹ́ kò sí nǹkan kan tẹ́ ń ṣe ń bì àwọn arìndìn nìkan ṣe náà kàn máa gbà yín gbọ́ ṣé kí n máa padà bọ orò kí n máa bọ Ògún tó ń bá tí mùsùlùmí bá ní wọ́n mú orò. ẹni sùúrù àfà ká máa bọ orò nílẹ̀ tiyín kò make sense létí tiyín bọ̀ kẹ́ lọ sí Saudi Arabia kẹ́ make owó nílẹ̀ tí Saudi Arabia sọ pé ilẹ̀ tí ò mọ́ kẹ́ make owó níbẹ̀ yẹn kẹ́ lọ máa fi invest nílùú tiwọn ó make sense létí tiyín ó dẹ̀ make sense lọ́kàn tiyín kẹ́ lọ máa pọ́n òkúta ajára làṣùwádù kẹ́ lọ máa pọ́n lá ẹ farabalẹ̀ ó make sense létí tiyín kẹ́ máa bá wọn ṣe tí wọ́n ń ṣe níbẹ̀ yẹn kẹ́ máa develop investment tí ń bẹ nílùú tiwọn yẹn ó make sense létí tiyín but ilẹ̀ tiyín yẹn kò make sense lọ́dọ̀ tiyín ilẹ̀ tẹ́yìn tí ń make owó kò make sense lọ́dọ̀ létí tiyín ó lágbára o. tilẹ̀ tèmi tó ń fi odidi èèyàn bọ orò yẹn òun ni kí n máa bá wọn ṣe àgbà. Saudi ẹ wá farabalẹ̀ Saudi Arabia ẹ wá ní sùúrù Saudi Arabia tí millions of people thousands of people fi ń kú lọ́dọọdún tí wọ́n lọ sí ájì ńkọ́ abẹ́ ẹ̀ mọ iye àwọn tán kú ní ájì eléyìí tí wọ́n lọ ní. ẹ farabalẹ̀ bàbá yẹ farabalẹ̀ jàre. Saudi Arabia ń jẹ́ mẹ́yẹ àwọn thousands of people tó kú lọ́dún yìí ẹ wá farabalẹ̀ ẹ wá jẹ́ kí n fún yín ní àyà Al-Qur'an tó sọ fún wa wípé wàmọ́ndà aláwù kánà aminan ẹni tó bá ti dẹ́ṣẹ̀ wọ Mọ́kà yìí ó gbọ́dọ̀ dẹ ní ìfọ̀kànbalẹ̀ nǹkan kan ò gbọ́dọ̀ ṣe bọ̀ Al-Qur'an tó sọ fún yín pé ẹni tó bá ti wọ bẹ̀ yìí nǹkan kan ò gbọ́dọ̀ ṣe yìí thousands of people ló máa ń kú lọ́dọọdún bẹ́ẹ̀. Nǹkan ò gbọ́dọ̀ ṣe kò ń ṣe ti kú ẹ farabalẹ̀ in tó ń ṣe èèyàn yẹn ẹ farabalẹ̀ jàre mánu yìí in tó ń ṣe èèyàn yẹn ti ju kẹ́mi máa ń ṣòfò lọ ẹni sùn tá máa tọ́ pé nǹkan ò gbọ́dọ̀ ṣe èèyàn kódà àìsàn ò gbọ́dọ̀ sí ọ orí ò gbọ́dọ̀ fọ́ torí wípé ilé àlá ló wá tó bá dẹ̀ ti wá bẹ̀ yẹn ẹ̀mí rẹ gbọ́dọ̀ balẹ̀ bọ̀ níbẹ̀ yẹn ní ìsìn wọn máa ń jalè ń bẹ̀. aláwọ̀ promise yẹn nìkan pé kò ní kú alimọ́wùtù á kù ọ̀rọ̀ yẹn ní kù. rárá ẹ wá ní sùúrù téèyàn bá fẹ́ kú ẹ máa gbọ́ ó yẹ kẹ́ni yẹn délé tiẹ̀ tán ẹ tó bá ẹni sùúrù ó yẹ kó délé rẹ tán kí ni pamá nìyí lẹ́rìn ẹ sọ̀rọ̀ tí o make sense ẹ̀dẹ̀ tó ń fẹ́ yín lé lórí ẹ wá farabalẹ̀ ó yẹ kó dé ẹni sùúrù o tá bá sọ pé o wá sọ́dọ̀ ìjọba ọ̀dọ̀ ìjọba tó wá yìí àwa ní security and everything tó gbọ́dọ̀ dáàbò bò ọ́ bọ̀ àwọn nǹkan bẹ tó jẹ́ sí pé ó fẹ́ gbẹ̀mí rẹ bọ̀ kì í sọ̀dọ̀ tiwa ná tó bá wá délé yín nígbà tó bá wá dé country rẹ padà àìsàn yẹn wá lè sí ọ ikú tó fẹ́ pa ọ́ yẹn wá lè pa ọ́ bọ̀ lọ́dọ̀ tèmi tí mo sọ pé mo lágbára mo lè sọ ibẹ̀ gangan náà ní kú yẹn tó ti wá ń pa ọ́ tó yẹ kẹ́ ti mọ̀ pé kíní yẹn ò lágbára. That's number first. In tó wá sọ yẹn in tó claim yẹn in tó claim wípé ẹni sọ in tó wá claim yẹn wípé tó bá débi ó dẹni ìfọkànbalẹ̀ yẹn kò lágbára láti lè fẹ́ nìyẹn lọ́kànbalẹ̀. So that is it mo fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ yẹn ní ààyè yẹn so now ẹ jẹ́ ká padà síbi tọ́pìkì tí à ń bá bọ̀ Christian yẹn dà ẹ má bínú. mo against ọ̀rọ̀ tẹ́ sọ láti tó bá ti ẹ máa gbọ́ tó bá ti jọ̀rọ̀ kú ni ẹ gbà kò síbi téèyàn wà tí ò ní kú ẹ gbàgbé yẹn kí ni mánu yìí ń sọ ibi tí mo wà yìí lẹ́nu ẹ mọ̀ tó ṣe ẹ mọ̀ bí táwọn mùsùlùmí ẹni sùn ẹ mọ̀ bí táwọn mùsùlùmí gọ́ọ̀dì ṣe tó bá jẹ́ sí pé bá ṣe ń ṣe ọdún Ifá nílẹ̀ Yorùbá yìí bẹ́rù ṣe máa ń pọ̀ tó ń bẹ̀ yẹn tí nǹkan bá ṣe ìyẹn nìkan níbẹ̀ yẹn ha mo pariwo ní ẹ wo tẹ́ ń sìn ló ń pa yín yìí o ẹ wo ọjọ́ mélòó ló fi ń ṣe Ifá yẹn oṣù mélòó ló fi ń ṣe ájì. farabalẹ̀ jàre ṣé o mọ iye kí ló kọ kí ní tí wọ́n ń ṣe ní báyìí. níbo. tó mọ iye Kúbà àbí kí náà àwọn tí wọ́n ọdún táwọn
àwọn Cuba àbí kí ni Tó ń ṣe ní ìjọba tí ọmọ yìí oṣù tí wọ́n máa fi ṣe. oṣù wo ọjọ́ ni kì í ṣe farabalẹ̀ oṣù. bọ́bọ́ yìí ṣe farabalẹ̀ náà tán bá ti sọ pé nǹkan farabalẹ̀ tá a bá sọ fún yẹn wípé lápèjúwe ká sọ pé Allah ló dá gbogbo ayé èmi ni mo wá pè yín máa gbọ́ o èmi ni mo wá pè yín pé ẹ wá sọ́dọ̀ mi Brazil thank you èmi ni mo wá pè yín ẹ wá sọ́dọ̀ mi èmi tí mo wá pè yín tẹ́ wá jẹ́ mi o ẹ ti wá ń bẹ lábẹ́ ààbò mi títí tẹ́ fi padà sílé yín yẹn kò yẹ kí nǹkan kan ṣe yín. kò ń ṣe ààbò kú fúnra yín lẹ̀ ń twist ṣé ẹ mọ̀ báwo lẹ ṣe ń gbé ọ̀rọ̀ yìí ẹ ń twist ẹ fúnra yín. ẹ kú mbẹ yẹn ẹ jẹ́ ká bọ́ síbi eléyìí ò lè understand the brain yẹn. kò síbi kankan nínú Kùránì tó sọ pé ẹ ní kú. kí là ń sọ fún ọ yìí àló máa kú ó máa kú farabalẹ̀ Àlùkùránì sọ wípé mọ̀ ń da aláwo káàná àmì náà ẹni tó bá ti wọ ọbẹ̀ gbọ́dọ̀ dẹ́ni fọkànbalẹ̀ so tó bá ti du ọbẹ̀ yẹn ọkàn rẹ gbọ́dọ̀ ọmọ tó mọ tán pè ní kéèyàn fẹ́ náà nísìn nígbà tí wọ́n sọ fún wa wípé Madina nísìn Mẹ́kà nísìn ó wà ní ìlú fọkànbalẹ̀ kí ló dé tó fi wà ní ìlú fọkànbalẹ̀ ní pé security wà ń bẹ̀ everything wà ń bẹ̀ so ìjọba àwọn everything yẹn ó ń ṣe ìfọkànbalẹ̀ yẹn fún wọn kò sí gbùgbùgbù kankan kò sí gbàgbà farabalẹ̀. sáwọn Saudi ará Mẹ́kà ṣé wọn ò kí ń kú ni sáwọn tó lọ ń ṣe ájì nìkan ṣe lọ ń kú ń bẹ̀. sílẹ̀ yìí ẹ dáhùn. ẹ fi bẹ̀ yẹn lẹ̀ ẹ mà house of team ṣe wà ń bẹ̀. ẹ kálẹ́ sà mo wà ń bẹ̀. lọ́dọ̀ tí yín ṣé Allah tó náà ní Yahweh. Àkànbí ọlọ́ba ẹ kálẹ́ o ms bàbá ògbólé mo kí ògbólé o àfa oníkéwú ẹ má bínú pé mo pè ń rúdìlì o but Allah kọ́ ni Yahweh ẹ má kó tẹ̀ mọ́ra wọn tó yẹ pé kí n tẹ́ bá kó tẹ̀ ní Allah ní Yahweh gẹ́gẹ́ bí àwọn kìrìsìtẹ́nì ẹ calm down tí Allah bá jẹ́ Yahweh àwa Christian a máa ń claim pé Ọlọ́run bàbá Ọlọ́run ọmọ Ọlọ́run ẹ̀mí mímọ́ Allah máa sọ pé òun ò bímọ kò sẹ́ni tó bí òun bí Yusuf Adépọ̀jù bá fẹ́ claim ó máa sọ pé àwọn Ọlọ́run àwọn kìrìsìtẹ́nì kò sì sọ pé Ọlọ́run kìrìsìtẹ́nì àti Ọlọ́run mùsùlùmí ìkankan náà ni ṣé ẹ nímọ̀ ju Yusuf Adépọ̀jù lọ ni. ẹ jẹ́ wọn á dá yín lóhùn ìbéèrè mi níbo ni báìbù yìí ti sọ pé Ọlọ́run bàbá Ọlọ́run ọmọ Ọlọ́run ẹ̀mí mímọ́ ẹ mú jáde. ẹ calm down ṣe rí Jésù gangan fún ara rẹ̀ nígbà tó fẹ́ ka bàbá wa tí ń bẹ ní ọ̀run inú bẹ̀rẹ̀ ni claim yẹn ti jáde sà tí a fẹ́ gbọ́ sà. ok ẹ kà jáde. bẹ́ẹ̀ ni sà bàbá wa tí ń bẹ ní ọ̀run ká bọ̀wọ̀ forúkọ mímọ́ rẹ̀ kí ìjọba rẹ̀ dé ìfẹ́ tẹni ká ṣe ní ayé bí wọ́n ti ń ṣe ní ọ̀run fún wọn lójú ọjọ́ wa lónìí dárí ẹ̀ṣẹ̀ wa jì wá bá a ṣe ń dáríjì àwọn tó ṣẹ̀ wá mọ́ fà á sínú ìdánwò gbà á lọ́wọ́ ìbílísì tó ìjọba ń tirẹ̀ agbára ń tirẹ̀ ògo ń tirẹ̀ láéláé àmín ó dẹ̀ sì tún kọ́ àwọn ọmọlẹ́yìn rẹ̀ gẹ́gẹ́ bí ibo ló ti dárúkọ ẹ̀mí mímọ́ àti ọmọ ń bẹ. ibi tó ti dárúkọ ẹ̀mí mímọ́ àti ọmọ èmi sọ báíbù sì ní báyìí ọ̀bọ̀ ẹ bá yín wá báíbù bọ́ta. ẹ bá wa ẹ lè ẹ calm down ní ìṣòro. so next to Àkànbí ọlọ́ba tí n bá lè béèrè ìbéèrè máa drop ara mi. ẹ máa béèrè very simple question ǹjẹ́ Yahweh sọ wípé àwọn ilé ọ̀tá mi ni wọ́n àwọn ilé ọ̀rẹ́ mi ni wọ́n ẹni tí ò bá ti ṣe tèmi ọ̀tá mi ni ẹni tó bá ti ṣe tèmi lọ̀rẹ́ mi àwọn ilé yìí inú ìbínú èmi Allah ni wọ́n wà torí wípé wọ́n ṣe tèmi. ẹ lọ ka Deuteronomy 13 chapter 6 verse 10 ó máa fún yín ní ìdáhùn ìbéèrè yẹn ṣẹgbọ́n. àwọn tó máa bá wa kà náà wà ń bì ẹ má wọrí. kí n máa bọ Ògún
téèyàn bá jalè tán bá lọ gbé fógùn Ògún á pa á ṣùgbọ́n tán bá gé e lọ́wọ́ ẹ máa sọ pé àbòsí ni wọ́n ṣe Ṣàngó á sànra kí kó pa ẹni tó ṣe. Afa ẹ bá lọ sí Matthew 28:19 ó wà ń bẹ sà ẹ lọ ka Matthew 28:19 máa bá níbẹ̀ sà. tán bá lè dáhùn ìbéèrè náà máa dún padà. no nǹkan tèmi àti yín jọ ń sọ lèmi sọ fún yín padà o Matthew 28:19 ẹ máa bá níbẹ̀. ẹ ṣe. kí ló tàfà rẹ ti fi sá lọ. ìgbà tí mo ti fún wọn ní ánsà claim wọn ni torí ẹ̀ lè kàn sá lọ. àfà sá lọ kẹ. nígbà tí wọ́n rí ánsà claim wọn wọ́n sá lọ ni. àfà wọn àti kò máa sí ní comment section mọ́ kẹ́ ẹ̀. bí ọ nẹ́tíwọ̀kì wọn ni ò dáa. nǹkan àfà yìí ti bàjẹ́. bẹ́ẹ̀ ni sà. mùsùlùmí wo ló wà ní comment section kó ṣe àì. ṣáà ní mùsùlùmí tó wà ní comment Kamal ẹ ṣe bàbá house. ẹ kì í sà ẹ sà ẹ ṣe o. Kamal Kamali ṣé mùsùlùmí ni ẹ kálẹ́ ṣé ẹ lè yọ mouthpiece fún yín. tẹ́bà àmì earpiece mo mìíràn o ṣé ẹ lè yọ earpiece fún yín ẹ wọ́n sì yọ mouthpiece o. kí lẹ sọ. ẹ sọ̀rọ̀ mi ìgbọ́ yín. Kamali ṣé ẹ lè sọ̀rọ̀ sókè mi ìgbọ́ àbí ṣé fòmí lò ní ẹgbẹ́ ìsọ̀rọ̀ àwọn náà sọ̀rọ̀ tán nísìn. mi ìgbọ́ yín ẹ yọ ọmọ earpiece nídìí fún yín kí n lè bá gbọ́ yín dáadáa. à ń gbọ́ yín bọ̀ ohun yín wà ń sàlẹ̀ ìsàlẹ̀ and nẹ́tíwọ̀kì yín kò ṣe dáadáa. àfún onírọ̀ tí ó ní tó bá ti fẹ́ ánsà fún ẹ̀ṣẹ̀ ìwọ tó ń parọ́ wọ́n mú vaasi wá fún ewu sá lọ. ẹ̀yin pípù yìí gan-an ẹran ni ẹ̀yin pípù yìí. ẹ kú ètò. ìyá ẹ káàbọ̀ jàre. àwa ni ẹ sá o ó náà rẹ́ mi kan bí tó fẹ́ béèrè àwọn kọ̀ọ̀kan lọ́wọ́ yín o àdẹ̀bẹ̀kẹ́ bá mi dá lóhùn o. bàbẹ́kẹ́ bá mi dá lóhùn ó ti lẹ́nu bí látàrọ o so mo fẹ́ kó béèrè lọ́wọ́ yín kẹ́ bá mi dá lóhùn o. ọ̀rẹ́ mi yẹn wà bí báyìí ní ayé ò balẹ̀ ní ó kàn ṣoríṣiríṣi ni ó yá sọ̀rọ̀ náà. ẹjọ́ máa ṣorí bí ṣe ti rí àwọn ẹrú yẹn ni ọmọ ẹrú ni. kí máa ti ṣe tán kẹ́ meet mike yín padà. Kamal. ṣé kí n gbọ́ mi báyìí. yà mo gbọ́ yín yà mo gbọ́ yín. ẹ kú ètò. yà ẹ káàbọ̀. ọlọ́run ní dé tòrò mọ́ yín lọ́wọ́. ó dàṣẹ kí lè fẹ́ bá wa dá sí bẹ́ẹ̀ ó lè ní Mohammed so agbanipadẹ ni aládẹ̀rẹ́ aṣinilọ́nà ni so tọ́pìkì yẹn pọ̀ ìmọ̀ tí fẹ́ dá sí bẹ́ẹ̀ nínú Islam àyè wà ká tó máa gbé ukọ̀ dọ́là. àtàárọ̀ náà ni mo ti ń bá yín bọ̀ so ọ̀pọ̀lọpọ̀ nǹkan dẹ̀ ni mo ti ń rí ní tẹ́tí ń sọ mo lè rí ọ̀pọ̀lọpọ̀ òótọ́ ọ̀rọ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ nǹkan mùsùlùmí ni mí lódodo ṣùgbọ́n àwọn nǹkan kan wà tó ṣe pé ó dìpù sí gbogbo nǹkan tó ń pè ní ẹ̀dá tí kò sí bó ṣe lè wù ká gbárìṣàṣì lé lórí tó a ó mọ lò ṣẹ̀mí gẹ́gẹ́ bí Ọlọ́run bá ti fi yé wa ni wọ́n ń pe kinní kan ní sàrújí àwọn mùsùlùmí ló ní láti lè fi kóyàn jọ. vaasi wo làlá àti sọ yẹ kalẹ̀ vaasi wo nìyẹn wà ní Quran. búgà ni so tó túmọ̀ sí pé alákọ̀ ló sọ yẹ so ìròrí àwọn dìdìrín kan ní tó gbẹ̀sìn wá ni so ẹ jábọ́ sínú Quran àfà ṣe láwọn tọ́pìkì tí mo fún yín yẹ nínú Islam àyè wà láti gbé ukọ̀.
ṣé ń gbọ́ ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ ni pé mi ò kí ń deal pẹ̀lú Quran mi dẹ̀ kí ń deal pẹ̀lú hadith. kí lè wá máa ń dín pẹ̀lú. Mo ń deal pẹ̀lú nǹkan tó ń pè ní agbára. agbára wo lẹ́yìn ni ṣé Muhammad lẹ́yìn ni. Kò ṣe pé Muhammad ni mi. ṣé ẹ lè bóbìnrin 11 sùn lójúmọ́. Ẹ bá gbọ́rọ̀ mi. Ṣé rí tó ń pè ní agbára kì í ṣe nǹkan tá a lè wá. ṣé ẹ lè bá obìnrin 11 sùn lójúmọ́ cause Muhammad lágbọ́ tí wọ́n fún lágbára èèyàn mélòó ni ìyẹn Ọbáṣọlá. 11 náà ni. 11 so ṣẹ́yìn lágbára tó ìyẹn ni àfà. Tẹ́mi bá ti wo dédé làákàyè mi pé ṣé nǹkan tó bá làákàyè mu ni àbí kò ń ṣe nǹkan tó bá làákàyè mu ni. ó dá irú agbára wo lẹ ní ẹ jẹ́ ká gbọ́ torí ọ̀rọ̀ wàhálà ìyẹn lágbára yìí ó yá irú agbára wo ni ti yín. Kò ṣe pé mo ní mo lágbára mo ní mò ń bá nǹkan tó jẹ́ nǹkan tó ń dágbára deal. Ṣé rí nǹkan tó ń pè ní agbára ní tó ń pè lágbára òun náà ni ẹ̀ka mẹ́tẹ̀ẹ̀ta ń pè lórúkọ kan. kí ni nǹkan yẹn kí lórúkọ ẹ̀. Mùsùlùmí a máa pè ní Allah, Kírísítẹ́nì a máa pè ní Olúwa, abọ̀rìṣà a máa pè ní Èdùmàrè. tẹ́lẹ̀ fún mi lẹ́rìí pálá lágbára. Èmi ò mọ nǹkan tó ń pè ní Allah. kí ni nǹkan táfà yìí tún sọ báyìí báyìí tẹ dárúkọ pé kí ni mùsùlùmí ń pè nísìn. Mùsùlùmí ń pè ní Allah ni. fún ẹ̀yin lẹ dárúkọ Allah fún alára yín náà ẹ fún mi lẹ́rìí pé Allah lágbára. ẹ ṣáà ń dín pẹ̀lú àwọn tó lágbára ni ẹ máa ti rí ẹ̀rí tẹ́fìlì sọ pé Allah lágbára pé ó wà nínú agbára tẹ́ ń dín pẹ̀lú so ẹ fún mi lẹ́rìí pé kémi dẹ́ fún mi lẹ́rìí pé Allah òfegè ni kò lágbára. Èmi ti sọ fún yín pé mùsùlùmí ló ń pè ní Allah. èyí ò kan èmi mùsùlùmí ṣàlẹ̀ yín. Mùsùlùmí ni mí. so ẹ fún mi ní Allah tó lágbára yẹ fún mi lẹ́rìí ẹ̀. Allah tó lágbára. ẹ fún mi lẹ́rìí ẹ̀ bí tó yà láti sọ pé tẹ́tí tó ti pinná agbára cause mi tí ì rí nínú Quran tèmi ká lè tẹ̀síwájú tó bá ti gbé wá no problem. Mi ò sọ fún yín pé Allah lágbára mo sọ fún yín pé mùsùlùmí ń pè ní Allah. ìbẹ́yìn sọ pé yìí máa ń díù pẹ̀lú nǹkan tó lágbára ni àwọn tó lágbára àbí. Mo ń díù pẹ̀lú nǹkan tó ń pè ní agbára. ẹ wá fún wa lẹ́rìí pé Allah lágbára ọ̀tẹ́ pàtẹ́ tí mo pa Allah tó lágbára ni. ṣẹ́rí nǹkan tó mi béèrè lọ́wọ́ mi ṣẹ́rí nǹkan tó mi retí kẹ́ béèrè lọ́wọ́ mi pé kí wá náà ń pè ní agbára. ok ó yá kí náà ń pè lágbára ìṣàlàyé. ẹ sọ nǹkan tó ń pè lágbára ń gbà yẹn. ó yá ń gbọ́ yín. ní tó ń pè lágbára òun nìkan tó ṣe pé òun ní ó kúrò lára yín tẹ́ ẹ fi wá jẹ́ pé ẹ kì í ṣẹ̀yìn mọ́. ẹ ṣe àfà eléyìí tẹ́ ẹ sọ yẹn ní ìsìn báyìí fáàsì wo lẹ fi kà á tẹ́ fi mú definition yẹn jáde. kò wá ní verse tí ò bá ṣe pé nǹkan tí Ọlọ́run bá fúnra lára ẹ̀ tó bá yànda fúnra ẹ̀ láti fún ẹ̀mí torí kò ní ṣe é ṣàlàyé. ẹ dákun àmàdé ẹ jẹ́ kí wọ́n délẹ̀ díẹ̀ ẹ dákun ẹ jẹ́ kí wọ́n lọ díẹ̀. ní agbára ò ṣe é ṣàlàyé ṣé ń gbọ́ mi ní tó ń pè ní agbára kò ṣe é ṣàlàyé ṣùgbọ́n gbogbo àyíkáyè tó ní kálukú bá ti bá rẹ̀ yóò máa ṣiṣẹ́ rẹ̀. ní tó wá ń pè lágbára tá à ń wí òun ní nǹkan tó ṣe pé ó ń fún yín láǹfààní láti lè máa sọ ní tó bá mu níjọ́ tó bá ti paná òun náà lè fi ní ríra yín mọ́ òun ló ń fún wa láǹfààní nǹkan tá à ń ṣe báyìí ní báyìí. ó yàtọ̀ sí sẹ́rí mùsùlùmí ní dìbéètì làwọn yẹn politician làwọn yẹn. nǹkan tí mo sọ pé Sàrújì nǹkan tá a kó jọ ní. ṣé mùsùlùmí lẹ́yìn báyìí bá ṣe ń sọ̀rọ̀ ṣé mùsùlùmí lẹ́yìn sọ. àfà. ṣé ẹ ṣáà ń gbọ́ nǹkan tí mo wí. òun náà mo ń sọ èmi kàn fẹ́ ọ̀rọ̀ tí mo sọ yìí pé ṣé mùsùlùmí lẹ́yìn tẹ̀ ń bá wa sọ̀rọ̀ yìí. àfà. àbí gúrú maraji. ẹ mọ̀ sí ẹ kalẹ̀ ó jẹ́ ní nǹkan tí mo fẹ́ get ṣé mùsùlùmí lẹ́yìn ẹ kàn sọ fún mi bóyá mùsùlùmí ni àbí ẹ ṣe mùsùlùmí. fẹ́ rí gbogbo nǹkan ló ní àwòrán tó fẹ́ bá jáde
gbogbo agbára ló ní àwòrán tó fẹ́ bá jáde ó lè bá agbára ó lè bá ètò ní ẹbẹ lóhun tí àáfàá ní. àwòrán àwọn adélé Islam fi ẹbẹ lomi sọ̀rọ̀ ẹbẹ lomi sọ̀rọ̀ ẹ dákun. kí ló ń ṣe tó nẹ́tíwọ̀kì láyé ẹni àmì ìkẹni yìí kò mute náà ọlá gòsì mùsùlùmí lè ọ̀rọ̀ mi ò mi. ní bá ọ̀rọ̀ mi ò ní bá láti ní ètò yìí. hello afa no ẹjọ ẹ má bínú ẹjọ mo níbèrè fún yín sá ẹjọ afa ṣẹwà ń bẹ sá ní ṣàfà ṣebí mùsùlùmí ni yín sá. mi gbogbo ẹni tó fẹ́ mùsùlùmí ní ìwọ mi ṣàfà. Alright. ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé agbára tẹ fẹ́ máa describe fún wa yẹn ǹjẹ́ ńgbà tẹ gbé agbára yẹn tẹ fi wọnú Islam ṣẹ́sìn kí ni ṣé religion ni Islam ni àbí báwo lè jẹ́ ṣó kàn wá ṣé Islam kàn wá. ṣe rí nǹkan tí Islam jẹ́ ṣé ẹ máa gbà mí láyè kí n sọ̀rọ̀. kó má pẹ́ ní abẹ́ǹgéjẹ lómìn. mo ti ń àti àárọ̀ kùtù ni mo ti ń bá ètò yín bọ̀ mo rí i pé àwọn àṣírí kan wà tó wà nídìí ọ̀rọ̀ yàtọ̀ sẹ́sìn. ẹ wá ṣe tí a ẹ wá rí ẹ̀sìn kọ̀ọ̀kan ló níṣẹ́ tó wá ṣe nínú ìrìn àjò ilẹ̀ tó dé sí. mùsùlùmí ẹ̀sìn àjòjì ni nílẹ̀ tá a wà ní. àdẹ̀rán mọ̀ sí wa àbí mọ̀ bọ̀ ṣàrán mọ̀ sí wa. wọ́n rán Muhammad sí Yorùbá wọ́n rán Muhammad sí Lárúbáwá. sí Lárúbáwá. torí àwọn ọ̀ràn kan ń bẹ lórílẹ̀ yìí tó ṣe pé ẹ̀sìn ò dọ́dọ̀ wọn wọ́n dẹ̀ ń ṣẹ̀ṣẹ̀ ní wọn. wọn ò dẹ̀ lẹ́ṣẹ̀ wọn ò ní kinní kan wọn ò ní tiwọn ni pé kákàn jí kán dẹ̀ lo ìṣẹ̀mí wọn nugbó kán dẹ̀ ṣe. ǹjẹ́ ṣé gẹ́gẹ́ báwa ṣe ń rí i pé wọ́n máa ń fi Islam gbalẹ̀ ṣé bẹ́ẹ̀ ni wọ́n fi ń gbalẹ̀ àbí wọn kì í fi ń gbalẹ̀. kò sí nǹkan tán fi Islam gbalẹ̀ kí ló yẹ fi Islam gbalẹ̀ fún. mo ṣe wọlé lẹ́ẹ̀kan. bí mo ṣe wọlé lẹ́ẹ̀kan mo sọ slang kan lẹ́ẹ̀kan mo ní wọ́n ń pe kinní kan ní sàrújì nǹkan tó ń pè ní sàrújì ká fi nǹkan rúyàn lójú ká lè rí àyè tá a fẹ́ lò ká lè rí lò òun náà fi ẹ̀sìn ṣe. àníṣe mo wá ń béèrè mo ní sọ́n fi ń gbalẹ̀ àbí wọn kì í fi ń gbalẹ̀. Islam yìí ṣe nǹkan tó fi ń gbalẹ̀ ihun tó máa gbinlẹ̀ nínú kálukú tó bá wù ni. mo ń bọ̀ ẹni sọ̀rọ̀ mo ń bọ̀ a máa gẹ́ẹ̀tì tá a fẹ́ gẹ́ẹ̀tì ẹ̀sìn a máa gẹ́ẹ̀tì Latif sórúkọ Allah ni Latif. orúkọ Allah ò kì í ṣe Latif torí Allah ní definition orúkọ tẹ́ lè dojúkọ èdè Lárúbáwá òun nìyẹn. ẹ jẹ́ má bínú mò ń bọ̀ ẹ jẹ́ bá gbé Quran 33:27 wá sà bàbá àmọ́ Adélékè bá gbé Quran kàkà Quran. èmi tó sọ pé mi lè push mo ń bọ̀ wá sà ẹni sùúrù ṣebí àní dénú àdìsí rárá Quran náà ni ẹ ṣáà nígbàgbọ́ nu Quran dáadáa so Quran la máa sọ̀rọ̀ lé lérí. so ẹ ti sọ fún wa pé Latif kì í ṣe orúkọ Allah ok àwọn wo ni tọ́yẹ́ránì àbábílà ok ẹ bá ka fásì yàfà kílẹ̀ rí sí.